Bismillahirrahmanirrahim. Àgbà wọ́n ní ta ló kàn, ó lẹ́ni òun bá bá ń lé, a jẹ́ pé ní tágbà bá bá ń lé náà làgbà. Ẹ̀yin tí Ọlọ́run tó fi sàáfà àgbà fún wa nílọrin lónìí, a dúpẹ́ fọ́lọ́run lórí ọ̀rọ̀ yín, àwa dúpẹ́ fẹ́yìn gangan. Bí a sì gbọ́ròyìn àná, tá a gbọ́ròyìn ìjẹta, tí ìgbà wọn fi tutù míníníní bí omi àfòwúrọ̀ pọ́n, Ọlọ́run wá ń fi yín dágbà rere padà wá bá wa. Bàbá wa Bùbándómà, ẹ ṣé, ẹ ṣeun, ẹ ṣeun. Ọlọ́run jẹ́ mi yín ó gùn lórí dáadáa. Bẹ́yìn àti bàbá wa Mufti ṣe ń kọ́mọ lùbọ́, tí bàbá Mufti ń gbé lọ́tún tẹ́yìn ń fà á lósì, bàbá Mufti ó gbé látòsì, ẹ̀yin ó fà á lọ́tún, ẹ wá jọ ń gbé iyì àtògo àtàpọ́nlé tí ń bẹ nílọrin ga sí. Ẹ wá nù gbogbo àwọn eruku sòdì, àbí kí n pè é eruku títì tó lè lẹ̀ mára lé àbí lẹ̀ mára mọ́tò tó bá wà lẹ́gbẹ̀ẹ́ títì, tó lè wá máa kó ìbúrẹ́wà bá, ẹ sì ń bá wa nù. Ìlú wa ń dùn lórúkọ Ọlọ́run, lórúkọ yín, ẹ láṣepẹ́ lórí dáadáa o. Bàbá wa ìmáàmù àgbà nílùú Ọ̀fà, ẹ ṣé, ẹ ṣeun. Ẹni bá ti fà àwọn bàbá wa láyà balẹ̀, inú wa ó dùn sí. Sẹ́rẹ́ ní bá lóun mọ̀ pàwọn bàbá wa láyà, Ọlọ́run ò ní fi bàbá ẹ̀ lọ́kàn balẹ̀. Bàbá rẹ̀ á ní ìsinmi, yóò mọ̀ kún inú dààmú kan bọ́ sínú dààmú mi ni. Ẹ ṣeun, bá a ti fẹ́ ẹnu. Ẹ pọ̀ bẹ́ẹ̀ o, bàbá wa yára ń bẹnu yín o. Bàbá wa Qadi Justice Kamal, wọ́n bẹ́ ń bẹ́ o. Ilé máa kà á lọ rẹ̀gẹ̀dẹ̀ ní ẹ̀pọ̀ láàfáà bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá fi yín ṣọ̀ṣọ́ fáwọn àgbàlagbà. Ẹ ṣeun, ẹ ṣeun. Mo rántí àwọn ọdún kan sẹ́yìn, mo kọ àwọn ẹsẹ̀ orin kan fún bàbá Mufti. Mo ń bọ̀rọ̀ náà bọ̀ wá, mo wá ní Abidun Sofiyun Sotekiwa Qomabili Qur'ani Oníkìjìpá. Bí mo ṣe kọrin náà jọ́nà. Níjọ́ náà, tafsirul Qur'an bil Qur'an, kí yíò máa gbé kalẹ̀ rẹ̀, èmi ti dictate. Ọ̀rọ̀ tí ń sọ yìí ní ìsìn 15 years back ni mo kọ orin yìí. Abidun Sofiyun Sotekiwa Qomabili Qur'ani Oníkìjìpá. Nígbà mo wá ra àwọn àti bàbá wa Bùbándómà lónìí, tájọ sí wọn yẹn wá ń dùn, tí wọ́n ń dùn, tí ń kó dùnú bá wa tájọ ma wọn. Bàbá Bùbándómà sọ̀rọ̀ kan, wọ́n ní gbogbo ọmọ kí ó lọ ma àwọn. Bàbá wa lẹ́yìn náà o, bí bàbá bá ti lè pè wá lọ́mọ, bàbá wa ni yín o. Tẹ́rí tó lóhun ò lè kó wa pọ̀ mọ́mọ́ òun ní òdùn pè fáwọn náà bàbá. À ń bá yín sọ̀rọ̀, à ń bá sọ̀rọ̀ pé a ní kíní yìí ò da, ẹ má gbé lọ́nà báyìí má, àwọn ọ̀rọ̀ tó bá máa dọ́ta alẹ́, ẹ má máa sọ jáde lẹ́nu má. Ọ̀wánjó yé wa pé àwọn kan náà jọ máa tiẹ̀, bọ́dá àwọn kan náà jẹ́ bàbá tiwa náà. Minihum Bùbándómà, nínú ẹ̀ bàbá Mufti. Bàbá tó bá dáa tán, ọmọ tó bí nìkan kọ́ ní ó jẹ bàbá fún. Bọ́mọ náà bá sì dáadáa yìí kan, bàbá rẹ̀ nìkan kọ́kọ́ ní ó pè lọ́mọ mi má. Bàbá wa Bùbándómà, ó sì jáde lẹ́nu yín pé gbogbo wa lọ́mọ yín. Ẹ̀yin náà bàbá wa ni yín o. Ẹ ṣeun tẹ́ ẹ pè wá lọ́mọ, a dúpẹ́ pé ẹ pè wá lọ́mọ. Ẹ máa jẹ́ bàbá wa lọ. Ẹ̀yin tẹ́ ń fọba láyà balẹ̀, bàbá Mufti tí ń fọba láyà balẹ̀, àfá àyára tí ń fọba láyà balẹ̀, àfá àgbàsànúsí ò tí ń fọba láyà balẹ̀, àfá wa àdúrà àgbà tí ń fọba láyà balẹ̀, bàbá wa àlẹ́ àgà tí ń fọba láyà balẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ o, láwọn àfá Sahibul Bayan tí ń fọba láyà balẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ láàfá.
àfáwà Adam Thani Shehu Adam Thani tí ń fọba láyà balẹ̀, wọ́n pọ̀ bẹ́ẹ̀ láàfá tí ń fọba láyà balẹ̀. Gbogbo yín bẹ́ẹ̀ àlékún fàyàbalẹ̀ Ọlọ́run yóò fi lé yín sí ibùgbé. Bàbá wa lọ́jà tuntun, ìmáàmù ọjà tuntun Sheikh Abdul Fattah, ẹ̀ ń fọba láyà balẹ̀. Bàbá Lágbàjì tí ń fọba láyà balẹ̀, bàbá Ìbárìgìdọ́mọ tí ń fọba láyà balẹ̀, bàbá wa Bukhari Musa tí ń fọba láyà balẹ̀. Ẹ pọ̀ bẹ́ẹ̀ láàfá tí ń fọba láyà balẹ̀. Àfá wa Sheikh Labib Al-Abuhaji tí ń fọba láyà balẹ̀ ìjọba. Àti gbogbo ẹ̀yin àfá tẹwà Kwara State, bàbá wa Ìmámù àgbà lọ́fà tí ń fọba láyà balẹ̀. Gbogbo yín bẹ́ẹ̀ ìfàyàbalẹ̀ Ọlọ́run ní kù lọ́dẹ̀ yín. Ẹ ti fi bàbá tí aláyà balẹ̀, ọkàn bàbá yín ó balẹ̀, ọkàn àwọn bàbá yín ó balẹ̀. Ẹ ti fọba láyà balẹ̀, bàbá rẹ̀ náà ló fi láyà balẹ̀ hùn. Ìpáyà kankan ní wọnú ilé yín lágbára Ọlọ́run. Ṣé wá rẹ̀ tó bá lóhùn ní fi Ìlọrin láyà balẹ̀, ọkàn bàbá rẹ̀ ò ní balẹ̀. Bí ń bẹ láyé ọkàn rẹ̀ ò ní balẹ̀, bí ò sí láyé mọ́ ọkàn bàbá rẹ̀ ò ní balẹ̀. Irú ìdùnnú tí bàbá ń rí, tí bàbá wọba lọ́rin ń rí lára yín, Ìmáàmù Bashiru, Ìmáàmù Dasuki, ọya ẹbá mú káàkiri ọ̀tọ̀ gbogbo àwọn àfá, bàbá mú ti wá ṣáájú, bàbá ń dún mọ́ tẹ̀lé. Ya subhanallah, ẹsẹ́ ní wọ́n dùn yùn gbà. Àfibá mú tó rí bàbá kan láìpẹ́ yìí, bàbá ọ̀hún rẹ̀ ohun rẹ̀ yìí ara fún ní dèdè lẹ́nu rẹ̀ ẹ̀ tí máa gbóhùn bàbá yìí. Ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí mo fẹ́ kí n fi ránṣẹ́ sí ni ìfẹ́ sọ pé àmọ́sà tó sọ́sọ́ wàá wá dé tòkílà wá sí láàfọ́ náà ni. Ìbàdàn fẹ́ yan ìmáàmù wọ́n yọ ọmọ kí wù ṣe ibi tí ọmọ kí wù ṣe wà dànù wá ibi tí ọmọ kí wù ṣe kàmá lù wá ọmọ kí wù àlùkò ní ta dé tó ní wà láyọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ sẹ́lẹ̀. Tọ́ ibi tẹ́mi ọ̀rọ̀ rápítì ń bẹ̀ nìyẹn. Tẹ́ rí bàbá tó sọ̀rọ̀ yìí, bàbá fún information for your information, fẹ́ rọrọ̀ jakujaku ìmọ̀ nínú ìlú wa bí ẹ bá sì ìlú ti ní ìlú ti wà ní. Bàbá ò bá ń dómà ọmọ tí wọ́n bí lánàá, bàbá ò bá ń dómà ẹ ṣe àgbékọ̀rùn lóko àgbàlagbà àfá àgbàlagbà àfá. Tọ́ káyàn máàmù, káyàn mufasiru, káyàn oyè nílọrin Ọlọ́run ní fún ni, ọba Ìlọrin Ọlọ́run gbé fún. Káyàn máàmù ní káyàn kíníkan ní ká wá múnú lé kíwé ẹnìkan, gbogbo nílé kí ó bá ti mú kìí ṣe pé nítorí pótọ́ sí wọ́n bẹ̀ ní a fi mú bẹ́ẹ̀, ogun torí ó jẹ́ kìí ṣogun èèyàn máàmù, ìṣogun àdàbíyà, kìí ṣogun markazi, kìí ṣogun àgbàjì, kìí ṣogun àgbàrìgìdọ́mà, kìí ṣogun èyíkéyìí àfá, ogun ṣe wà límì ni. Gbogbo bí tán bá ti wá yàn àwọ̀ òṣè fẹ́ mọ̀ ta ni wọ́n yàn, tí wọ́n ti yàn Ọlọ́run ṣeun alhamdulillah, Ọlọ́run ṣeun ní mọ́mọ́ ní àbẹ̀rẹ̀ ẹjọ́ ti ànú. Ní Al-Qur'an sọ pé ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihi. Bá àfá àgbà ṣe wà ní mi bá ti sọ̀rọ̀, àwa ìwádìí kankan lẹ́yìn rẹ̀ máa ní tí wọ́n náà ni pé gbogbo sí pàtí báwù rẹ̀ làwọn bàbá wa. Ṣé wà ní mi náà làwọn bàbá wa bá tán táwà fi ní fàárí. Sayyidina Umar ó ní nahnu qawmun a'azzana al-islam, àwọn náà nahnu qawmun a'azzana Sheikh Ali famahma btaghayna al-'izzata dunahu adallana Allah. Gbogbo ní ó bá ti kó yẹpẹrẹ bá ọlá Sheikh Ali mi àfẹ́ ibi tá bá ti dájọ́ sí ẹjọ́ tó lọ sí bẹ́ẹ̀ ni. Irú ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí, ọ̀rọ̀ yẹn wá gùn lọ wájú, wọ́n wá parọ́ máwọn alájà gbàmì kan, wọ́n gbé kí ní ẹwà bígbà tí èèyàn fẹ́ bí májífò ní ṣùgbọ́n sáàmù ni. Wọ́n ní bàbá wa òbándó máa ń ṣe dáadáa kan fáwọn tíṣà tí wọ́n bá wá kọ́ ma ní ilé kí wọn ní Darul Kitab, táwọn adábíyà yìí sí, táwọn mọ̀rìkàsíyà yìí sí. Tọ́ afọ́jú sọ̀rọ̀ méjì ó fi kan parọ́. Ó nígbà tínú bí mi mo kàn mú òkò ni, adẹ́tẹ̀ ló sọ̀rọ̀ yẹn, adẹ́tẹ̀ ni a má bínú,
adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kàparọ́ ó nígbà inú bí mi mo kàn mú òkò ni agbọ́tìgbà tí inú lè bí ọ lóòótọ́ ọwọ́ wo ló fi mókò nínú ọ̀rọ̀ méjì ní ìsìn irọ́ kan wà mẹ́ táwà tá a jẹ́ àdàbí yà ní láti yanjú ẹ̀ agbọ́tì pé ẹni marikazi wọn èé ṣe tọ́ ẹ̀yin lẹ ní marikazi bẹ́ẹ̀ bá pè wá lọ́mọ yín náà níwá àgbà bẹ́ẹ̀ àti tẹ̀lé yín ẹ̀wọ́n dàdà bí tẹ́ mú ma pé àwọn àdàbí àwọn èsì bẹ́ẹ̀ wọn yẹn náà máa lọ sí mímí àwọn àdájí àgbà pé bí àwọn ìfowó tí wọ́n rán máa lọ àdájí àgbà àwọn ọmọ tí wọ́n rán lọ sí Azhari ni Ummul Qura ni University of Medina ni iye wọn àdájí àgbà gẹ́gẹ́ wọn lè kà tó yẹ pé owó àwọ wọn ní àfihàn ọmọ wọn Alhaji Abdulrahim oníwàásí àgbáyé àfáà tèmi ọmọ wọn nínú sẹ́ẹ̀tì tiwa táwa bá jáde lọ́dún tá a jáde lè kíw Miftahuddin Káyọ̀dé ó fi rìsọ́ọ̀tì lè kíw wa apply ní Ummul Qura ní Maka wọ́n sì fún ní miniha ó wá kówó tíkẹ́ẹ̀tì tí è lọ ó wá lọ jábọ̀ fún bàbá wọn sí àgbáyé pétọ̀ bàbá gbogbo ẹ̀ ti yanjú o bàbá wá ní kí ló wá kù ìlówó náà ni owó ní ó wá jẹ́ ní jẹ́ onítàn náà rárá padà wá ní ìrọ̀lẹ́ ó sì pọ̀ tún lájọ́ mẹ́rin Káyọ̀dé gangan Miftahuddin Káyọ̀dé gangan ní sọ̀rọ̀ yìí fún mi ó pọ̀ tún lájọ́ mẹ́rin òun wá padà débẹ̀ ìrọ̀lẹ́ bàbá wá ní wọ́n wá mú fóònù wọn jọ náà salamu alaikum wọ́n pe ẹnjìnìà Kọ́lá ètí ìkú Miftahuddin Káyọ̀dé ètí ìkú ẹnjìnìà Kọ́lá náà tọ́ nínú àwọn oríire rẹ̀ ọ̀kan tó lé ọmọ kan ó rí báyìí sí Ummul Qura gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti wá yanjú ẹyọ ọ̀kan tó kù rí bóò ní ó sì yanjú látọ̀dọ̀ rẹ̀ ń bọ̀ wá bọ́ ní ìsìn bá yanjú gbogbo ẹ̀ fún àtowó tí lè ṣe kíní kan àtò pocket money tó fún ìyàwó àtọmọ tó máa fi jẹun dé tó ní ẹ̀hẹ́n tó bá dọ̀hún tó fi láǹfààní àti oníkan máa bọ̀ wá báwọn ní àti sábà ń ṣe gbogbo ẹ̀ fún wọ́n sì fún ní àdírẹ́sì ẹnjìnìà Kọ́lá àti nọ́mbà rẹ̀ lọ bá ẹnjìnìà yóò yanjú ẹ̀ fún Alhaji Miftahuddin Káyọ̀dé ó ní nígbà mo dé ọ̀dọ̀ ẹnjìnìà òbí mi nìkan kan látọ̀dọ̀ bàbá níbẹ̀ ni ní tó kù ni pé wọ́n kàn gbogbo owó tó lè kápá owó yẹn tí ó kápá bùkátà yẹn wọ́n sì kó lé òun lọ́wọ́ wọ́n sẹ́ndẹ̀ sínú àkáǹtì òun sì lọ yanjú gbogbo ẹ̀ jọ́kẹ̀ẹ́ta jọ́kẹ̀ẹ́rin òun gbéra ẹni tí ò kọ́ bá kò fún ni lówó tó wájú ibi owó wà fún ni tó sì pàṣẹ síbẹ̀ pẹ̀ bá ń fún kì í ṣe dáadáa fún ni ṣé kì í ṣe dáadáa fún ni tó tọ́ bó ṣe wá lọ ta lọ́nà àwọn tó wá fún ara wọn náà rán ètò ń bẹ̀ pé wọ́n jẹ́ wọ́n mú gan lọ́nà tó balance láti lé bí ni wọ́n ti sẹ́ndẹ̀ sí wọn Alhaji àgbà ló ti sẹ́ndẹ̀ òun àti àgbà yìí ló sẹ́ndẹ̀ àtàwọn tọ́nà tó ní kí wọ́n lẹ́tọ̀ sí rùn kabẹ́ wáyé tí ma kó rùn kabá mọ́ wà ní ẹ̀rí wà láì tẹ́ bá fi mọ́ sódódó bí ìtàn tẹ́ bá fẹ́ pa kò sí tàn kankan tẹ́ fẹ́ pàǹpà máa fà lọrin tó sẹ́yìn irú wọn mọ́ irú mi ṣe ọmọ àbíkọ́rùn ló kún mọ́ ojú mi dá sáká sí gbogbo ọ̀rọ̀ lọ́rin ọmọ ìpìlẹ̀ ní mí ẹnu mi gbà kí n dá sọ̀rọ̀ lọ́rin ẹgbẹ́gbẹ́ kí kíyà àfà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ń pa wọn mọ́ parọ́ mọ́ wọn mọ́ yóò bá tẹ́ fi ń sọ̀rọ̀ yẹn ní ìsìn nígbàtà ìsàkọ̀dà sẹ́yìn nìkan ló ní mọ̀ ní àwà gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ànímọ̀ tẹ́ ń wí tẹ́ fẹ́ sọ̀rọ̀ láti jọ yìí nígbàtà ìdápadà jẹ́ àgbà ẹ mọ̀ dákọ̀ wọn mọ́ ò bá ń tó mọ̀ olóyè ọba ni wọ́n mufti olóyè ọba ni wọ́n ẹ má sàrífí sí wọn o ẹ bá ìsàrífí sí wọn bàbá tiwa lẹ́ ń sàrífí sí yẹn o báàrin yẹn sì jẹ́ nìyẹn so ẹ̀yin èèyàn tẹ́ gbọ́rọ̀ yẹn irọ́ ni wọ́n pa mọ́ àwọn alájí àgbà pé wọ́n èé lè ṣe bẹ́ẹ̀ bàbá wo bá ń tó mọ̀ gá kọ́sí àwọn alájí àgbà ni a sì rò bẹ́ẹ̀ kí wọ́n kọ́sí bàbá Sheikh Adam náà ni bẹ́ẹ̀ bá wá ní tí wọn ò sí bẹ́ẹ̀ tọ́ wọ́n sá kọ́sí alájí àgbà ni wọ́n kọ́sí bàbá Àgbàrí Gìdómà ya subhanallah ó sì jẹ́ mo sí sọ́n ó lè kúrò létí tiẹ̀ ó ṣíìtì létí tèmi so ọ̀ràn yàn kọ́ ni kọ́rọ̀ mi ó dùn létí ẹ̀ nígbà tí ó bá ti jẹ́ pé irọ́ ni wọ́n fẹ́ àwọn tá bá mọ̀ tó mọ̀ tí mo sọ yìí yóò ṣíìtì létí wọn Ògòǹgò lọ́mọ mi Ọ̀gàǹgà lọ́mọ mi èwo lórúkọ gidi nínú méjèèjì àlọ́lọ́run ti fi bàbá òbá ń dùn mọ̀ pọ́n lọ́rin lé níta fẹ́ lò náà nù bàbá mufti ti bá mi sílẹ̀kùn ààyè tí mo ti rówó gidi gbàrí bàbá mufti ibi tèmi ò lè débẹ̀ ìmọ̀ bí mo ṣe fẹ́ rí owó gbà ń bẹ̀ wọ́n sì bá mi pè bẹ̀ wọ́n sì ní ìbọ̀ wá wọ́n sì ṣètò owó yẹn fún mi
láì sági lọ́gbẹ́ láì tògùrọ̀ lọ́fà ẹ má rí wọn fi mọ́ o bàbá ẹ bá ti fẹ́ sọ̀tàn ẹ má sòdodo. Assalamu alaikum warahmatullahi.